àdúrà tí màá kọ́kọ́ ṣe fún wa ni wípé irọ́ tó jọ mọ́ ọ̀tọ̀ ọmọ aráyé ò ní pamọ́ wa o. Àbí Ọlọ́run ọba alágbára wípé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa àníbọ́sọ́wọ́ alátakò àdẹ̀níbọ́sọ́wọ́ alágbèdá. Ìmọ̀ràn mi ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó ń gbọ́ mi ni pé ṣọ́ni bá rìn kò ṣọ́ni bá rẹ̀ o. Ní 2017 mo lọ sí ìlú Amẹ́ríkà lẹ́yìn ìgbà tí Olúwa yọ̀ǹda 2-year visa fún mi. Ẹ̀kọ́ mi ni pé tó bá lọ sí ìlú kan dákun mú hòtẹ́ẹ̀lì ẹ̀ dání dáadáa o, ẹni tó bá mọ̀ mọ́dé sọ́dọ̀ ẹ̀ o. Àti ìrántípa ọ̀rẹ́ wa ní àjọbẹ̀rẹ̀ ọ̀rẹ́ nìkan ni èèyàn ṣòro o. Lọ́dún 2017 gan ni wàhálà ọ̀hún bẹ̀rẹ̀ o. Ọkùnrin ọmọ Nàìjíríà kan tó ń gbé lórílẹ̀-èdè Amẹ́ríkà ló kọ lẹ́tà sí ìjọba Amẹ́ríkà. Ó ní tẹ́rọ́rìsì yẹn àwọn àjàǹdùkú alájàngbìlà ní Sheikh Ahmadu Ọláníwájú Alfulaani ṣe o. Ó ní kí wọ́n má ṣe jẹ́ kí ó wá sí orílẹ̀-èdè ọ̀hún mọ́ bó ṣe di pé wọ́n sé ilẹ̀kùn mọ́ ọkùnrin ọmọ Ìlọrin yẹn nìyí tí àsàlátù ní láti ní Florida àti àwọn rẹ̀gbọ́ tó ti la ètò ẹ̀ sílẹ̀ láti máa ṣe lórílẹ̀-èdè ọ̀hún di kọ̀ tí kìíní ọ̀hún sì ń bà á nu jẹ́ gidigidi. Ṣá o Aláwò Látìfù ìyẹn Aláàjì Ṣọla Ọdéyalé náà ti jẹ́wọ́ o ṣe fúnra oníkọ́ ni ó máa ń fi ẹnu ara ẹ̀ pé kú fúnra ọkùnrin Ọdéyalé náà ló jẹ́wọ́ tó sọ ọ́ nílẹ̀ dáadáa wípé Alfulaani kì í ṣe alájàngbìlà o ìyẹn tẹ́rọ́rìsì òun kàn fi kọ́ ọlọ́gbọ́n ni o ó lóun mọ̀ọ́mọ̀ parọ́ mọ́ ni nítorí òun ṣe ìlérí fún pé kó mọ Buhari kódà kó mọ Bọ́lá Tinubu òun yóò rí pé kò wọléèdè Amẹ́ríkà mọ́ kí sì ló fà á. Bàbá yìí sọ pé ọ̀rọ̀ kan tó sọ ló da ìfẹ́ tó wà láàrin òun àti gbajúmọ̀ olórin mùsùlùmí ni Kifayatu Singaru ẹni tó ń ṣe ìgbéyàwó nílá pẹ̀lú ẹ̀ nítorí ẹ̀ gan ló ń ṣe pé ní tẹ́rọ́rìsì ìyẹn àwọn adàlóru alájàngbìlà tó ń kọ lẹ́tà sí ìjọba Amẹ́ríkà wípé kí wọ́n má ṣe jẹ́ kí Alfulaani wọléèdè ọ̀hún mọ́ o. Saheed Shittu òun gan ló gbé Ṣọla Ọdéyalé débẹ̀ dáadáa o tí bàbá òun fi ń kà bòròbò bí ẹni tí. ẹ sà ń tún mọ̀ torí ẹ̀ pè yín sà torí ọ̀rọ̀ Dr. Alfulaani mo ṣe pè yín sà torí ọ̀rọ̀ àfa Alfulaani mo ṣe pè yín sà. Wàláì àná báyìí ó pè mí lánàá tí ó kàn bẹ̀ mí pè mí ó ti pè mí lẹ́nu sí ó ti tó 20 times. Torí mi ò dé gbágbó mi ò bá sọ̀rọ̀. ẹ bá bá wọn sọ̀rọ̀ ẹ bá bá fàyàn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jọ nítorí Ọlọ́run ẹ jọ torí pé kíní yẹn affect físà àfa yẹn mi mọ ohun tí ó dé láàrin àti wọn torí àwọn ṣàlàyé fún mi but èmi ò láìké máa gbọ́ ọ̀rọ̀ òkèèrè mo máa ń fẹ́ tọrọ Ọlọ́run náà sọ pé ń já àkóńfàṣẹ kò bìnnà báyìí ń fàtàbá yíyanu Ọlọ́run ní tí èèyàn kan bá bóyá èèyàn kan rojọ́ fún ẹ ṣá kí èèyàn ṣe investigation kó tó di púpọ̀ máa dá sọ̀rọ̀ àbí ló máa fẹnu sọ̀rọ̀ kí èèyàn má bàa jálu àwọn ẹni tí èèyàn kí èèyàn jálu à ń tòsí ibú kọ́ mọ́ bí jàálà Ọlọ́run kí èèyàn má lọ kọlu àwọn èèyàn kan pẹ̀láìmọ̀ so n tó fà á tí mo fi ní mi ò kàn tiẹ̀ lè máa ńgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n parọ́ pa àfa Alfulaani jí aago ọdún 10,000 nílé Aláwò Látìfù. mo ti mọ̀ ẹ́ mo fọ èsì ní Amẹ́ríkà sí báyìí ìyá yìí ló pé 41 years tí mo ti wà ní báyìí. Allahu Akbar. ìyá yìí ló pé 41 years mo dẹ̀ ń ṣe pẹ̀lú mo ń ṣe pẹ̀lú US government mo wà pẹ̀lú immigration ní ọdún bíi almost 20 years mo fi wà. ibi tí mo rẹ̀ ti ń ṣe sí ibi tó kiri alihamudulilayi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá àwọn ògbọ́dọ̀ sọ ọkọ tí n bá sọ mo fẹ́ náà mi sọ fún Alfulaani fún ara ẹ̀ nígbà tó wá sí báyìí tó wà bí ta tọ́jú ẹ̀ ta gbé ẹ̀ tí a ṣe gbogbo kíní kan ta tọ́jú ẹ̀ ta ṣe gbogbo ẹ̀ ó dẹ̀ ń lọ ó dẹ̀ ní Alhaji Lateef kí n jọ ń pé plasma ló ń fẹ́ tó ń bá ti ń lọ orí ara mi mo fi ru plasma yẹn lọ sí ìdí mọ́tò fún nígbà tó ń gbé lọ sí airport mo forí ara mi lọ mo dẹ̀ tún kó $300 lé lọ́wọ́ ń pé kó gbà kó mánéjẹ bí àbúrò mi bí ọmọ mi lọ náà ṣì jẹ́ o dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn o dẹ̀ wá lọlé gẹ́ẹ̀ tó ń kọrin mímú gẹ́ẹ̀ tó ń kọrin yẹn Kafaya Singer tó ń kọrin yẹn ọmọ yẹn mo fẹ́ ìtàfẹ́ra wa Alfulaani ó pẹ̀lú ẹni tó dáa ní wa rú ó pẹ́ kó tẹ́ ṣe pé ó pẹ̀lú ohun gbọ̀ngàn ẹ̀kọ́ ń ṣe lọ́mọ yẹn ń sunkún lé tó máa sọ pé kíní ń ṣe Alfulaani ń ṣe ló délé tó lọ sọ fọ́mọ yẹn àwọn nǹkan tí mi ò ṣe ó ní olóbìnrin kò olóbìnrin rí pẹ̀lú mi láyé rí nígbà yìí olóbìnrin oríṣiríṣi ni máa ń kó obìnrin oríṣiríṣi ló máa ń wá lé mi kíní kan ni ìmúdá lẹ́sìn tí ó kíní kan sí ó dẹ̀ lọ ọmọ yẹn ó dẹ̀ lọ dorí ẹ̀rù ó dẹ̀ lọ ṣe gbọ́ ẹni ìyẹn náà sunkún káàkiri sí ìgbà kan ni mo dẹ̀ pé mo ní Alfulaani mo ní báwo ni pé báyìí mo gbọ́ ní kíní kan irọ́ ni má dáhùn àwọn bàbá kíní kan gbẹ́ kan ni
mo dẹ̀ ń wọ̀ ọ̀ràn mo dẹ̀ promise ẹ̀ ìgbà tí wọ́n sẹ́ẹ̀dì ní point yẹn tí mi tó mọ́ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ mo ní òwò bí mọ́ mo ní trust me mo ní òwò bí mọ́ mo ní Joe Biden ní kíníkan gbá kan mo ní òwò bí mọ́ sẹ́ gbàbí ṣe fún ẹ bàbá lóye fẹ́ ṣe òwò bí mọ́ kí Buhari àbí Tinubu ẹ̀fà tó bá jẹ́ mo ní kí Buhari jẹ́ bàbá ẹ̀ àbí kò mọ Buhari nìkan bọ̀ níta Amẹ́ríkà omi ìdaríkọ Nàìjíríà mo ní bọ̀ níta Amẹ́ríkà òwò bí mọ́ ní tí mo sọ fún nìyẹn wàláì ní tí mo sọ fún nìyẹn o lè bí mo ní òwò bí mọ́ ó ti tán ó dẹ̀ ń wò náà ni ó dẹ̀ lọ airport ó ń gbàdà bọ̀ ń bí ó dẹ̀ dá padà sí embassy ó dẹ̀ dẹ̀ embassy ó dẹ̀ sọ ọ́ ní kó lọ bá mi gbogbo àwọn everybody àwọn bàbá àdìgá ìgbà àwọn ẹni nínú dáwọ́ wọn náà pè mí kíní kan ni mi ì tẹ̀ dáwọ́ lóhùn gan. ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ kí lẹ rò pa lè ṣe alájẹ ẹjọ́. jẹ́ bó sórí sáyẹ̀dì àbúrò mi ni ẹ bóyá ká máa wo títí 3 years ká máa wọ ọ̀rọ̀ ẹ̀ ṣá. Kò lè tó bẹ́ẹ̀ ẹ máa ẹjọ́ nítorí Ọlọ́run Alfulaani ẹni tẹ́ pé ẹ̀dẹ̀ máa gbádùn ni o Ọlọ́run bá gbọ́ èèyàn dáadáa ni wọ́n wà láì torí Ọlọ́run tẹ́ bá rò pa lè ṣe tẹ́yìn bá rò pa lè ṣe ẹjọ́ ẹ sọ fún mi máa gbìyànjú bá ṣe máa ṣe ẹjọ́ sáà torí Ọlọ́run wọ́n fi títóbi Ọlọ́run wọ́n fi bẹ̀yìn sáà ẹjọ́. àbúrò mi à ń sọ̀rọ̀ àjíṣáìtì à ń sọ̀rọ̀. Salaam alaikum ya sheik. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. fídíò kan ni ó wà níta báyìí tí àwọn tó ń gbé káàkiri nípa ọ̀rọ̀ tó ṣe láàrin àti máa tó máa ń pè ní Alao Lateef ní ọdún 2017 lórí ọ̀rọ̀ visa lórí ọ̀rọ̀ $10,000 lórí ọ̀rọ̀ aago lórí ọ̀rọ̀ $300 lórí ọ̀rọ̀ plasma tv lórí àwọn ọmọ tí wọ́n gba $10,000 lọ́wọ́ bóòrò ṣe jẹ́ gan. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. orúkọ mi ni Sheikh Dr. Ahmed Ọlánrewájú Alfulaani tí mo nílé iṣẹ́ Sabilun Najat Concept. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú mo dẹ̀ kí gbogbo ẹni tí Ọlọ́run bá kọ kádàrá pé ó bá ọ̀rọ̀ yìí pàdé. Àkọ́kọ́ àdúrà tí màá kọ́kọ́ ṣe fún wa ni wípé irọ́ tó jọ mọ́ òótọ́ ọmọ aráyé ò ní pamọ́ wa o. Àbí Ọlọ́run ọba alágbára wípé gbogbo ẹnìkọ̀ọ̀kan wa àníbọ́ sọ́wọ́ alátakò àdẹ̀níbọ́ sọ́wọ́ alágbèdá. Ìmọ̀ràn mi ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó ń gbọ́ mi ni pé ṣọ́ni bá rìn kò ṣọ́ni bá rẹ̀ o. Ní 2017 mo lọ sílùú Amẹ́ríkà lẹ́yìn ìgbà tí Olúwa yọ̀ǹda 2-year visa fún mi. Àgbà tí mo dẹ̀ lọ sílùú Amẹ́ríkà Florida ni mo dé sí. Mo wá ní lecture pẹ̀lú àwọn NASFAT ní Maryland. Ni mo wá lọ sí Maryland. Àgbà tí mo dé Maryland mo lọ ṣe lecture mi tán mo kúrò ń bẹ̀ mo kúrò ní Florida ní Maryland padà sí Florida. Mo tún wá padà wá sí Amẹ́ríkà lẹ́lẹ́ẹ̀kejì. Mo tún wá ní the same 2017 yẹn náà ni o. Bí some months síra wọn. Torí mo wá sí Nàìjíríà mo lọ sí Hajj. Mo tún wá padà wá sí Amẹ́ríkà lẹ́lẹ́ẹ̀kejì. Nígbà tí mo wá dé Amẹ́ríkà lẹ́lẹ́ẹ̀kejì mo tún wá sí Maryland. Mo wá dé sí hòtẹ́ẹ̀lì yẹn orúkọ hòtẹ́ẹ̀lì yẹn jẹ́ Day Inn Hotel ní Land Rover ní Maryland. Hòtẹ́ẹ̀lì yẹn ni mo wá mo plan láti lò 10 days. Mo wá ṣe live program lórí Facebook name mi Alfulaani Ọlánrewájú. kò tí ì sí Sabilun Najat gbà yẹn. Sabilun Najat wà bọ̀tá àti ní page fún gbà yẹn. But orí Alfulaani Ọlánrewájú yẹn làwọn èèyàn ti máa ń wò mí dáadáa gbà yẹn. Àwọn tó wá jẹ́ fans mi wá ń wò mí bí area mo wà ní Maryland. Mo dẹ̀ ti ládéhùn pẹ̀lú brother Muhyiddin tó náà gbé ní Baltimore ní Maryland. Ìyẹn fẹ́ sanwó hajj fún mi láti ran ẹnìkan ní hajj. Ó wá ní tí bá ti dé sí Maryland òun wá bá mi. Orí prógrámù yìí ni mo wà ni mo ti rí mẹ́sáàgì arákùnrin tó ń pè ní Ṣọla Ọdéyalé tó ló ó ní Alao Lateef Travels and Tours tó náà gbé nílùú Maryland. Amọ̀ra láti Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ló bá mi chat lórí messenger wípé mo wà Maryland mo ní mo wà lóòtẹ́ẹ̀lì báyìí. Kò tó 10 minutes ló bá drive dé. Nígbà tó dẹ̀ máa dé ó ní hòtẹ́ẹ̀lì yìí owó hòtẹ́ẹ̀lì yìí máa wọ́n. Ilé wọn ò jìnnà síbí instead of 10 days tó máa lò bí báyìí
kí n gba refundable money kí n fẹ́ ká máa bọ̀ ní ilé òun. Àwọn tó bá fẹ́ bá wọn wá òun nìkan lòun gbélé, ìyàwó òun ò sí níbí, ìyàwó òun wà Nàìjíríà nǹkan good. Mo ò gbé dáadáa ló fẹ́ ṣe láláìmọ̀ pé mi ò mọ̀ pa burú ló fẹ́ ṣe. Fúnra rẹ̀ ọba kó ẹrù sínú mọ́tò ẹ̀, ọba dílé ẹ̀. Gbogbo àwọn tó bá fẹ́ wá kí mi, àwọn kí mi nulé ẹ̀. Same thing, brother Muyideen tí mo ló fẹ́ sanwó àjì fún mi yìí, brother yìí wá kí mi nílé ẹ̀. Ni a bá ń sọ̀rọ̀, brother yẹn wá ń bọ̀, kò dá wá, ó wá pẹ̀lú àbúrò ẹ̀ kan náà tí ẹ̀ náà jọkùnrin. Ni n bá introduce aláwọ̀ láti sí wọn pé ẹni tó ń tọ́jú mi tó gbà mí lálejò ní eléyìí o. Ló bá kíra wọn, ló bá béèrè pé wọn náà ti ń ṣiṣẹ́, àwọn yẹn ní bíbá làwọn ti ń ṣiṣẹ́. Ló bá lóun ṣe wà FBI lòun o, US department, àwọn làwọn ṣètò gbogbo visa l'Amẹ́ríkà, bẹ́ẹ̀ ni òun wà. Àwọn yẹn bá ní ló bá ní àìmọye àwọn èèyàn lòun ti máa ń kó wọ̀lú yìí, lágbájá òun ló mú wọ̀lú yìí, tàmẹ̀dù òun ló mú wọ̀lú yìí. Láwọn yẹn bá ní àwọn ní àbúrò kan, àbúrò òun kan wà Nàìjíríà tó fẹ́ wọlé àti ìyàwó àbúrò òun yìí. Lọ́wọ́ ní máa rọrùn, wọ́n máa wọlé lẹ́sẹ̀kẹsẹ̀. Èmi dẹ̀ wà ń bẹ̀. Èmi dẹ̀ wà ń bẹ̀. Ọyẹ dá sí wa bí. Èmi ò dá sí wọn. Ní ìwà ní tilẹ̀ tọ́ náà, èmi mọ̀ bí tó ti ń ṣiṣẹ́. N tó sọ fún wọn náà nìyẹn. Babájọ negotiate owó láàrin ara wọn. Mi ò mọ̀ pé iye báyìí náà jọ sọ, iye báyìí náà jọ gbà. Later, tèmi ṣe tán níbẹ̀ yẹn, lèmi kúrò, lèmi ń padà sí Florida láti máa bọ̀ Nàìjíríà. Lọ́jọ́ yẹn ó fún mi ní $300. Ó dẹ̀ ló ń gbé plasma television fún mi pé ó gbé fún mi pé máa gbé lọ. Gẹ́gẹ́ bí gift. Gẹ́gẹ́ bí gift. Èmi dé Nàìjíríà, làwọn brother Muyideen yẹn bá pè mí pé tó ní tó ṣẹlẹ̀ rí o, aláwọ̀ láti ti gba $13,000 lọ́wọ́ àwọn o. Visa tó lóun fẹ́ ṣe fáwọn àbúrò òun, ó ti sẹ́ndì kíní visa fún wọn o. Ó ti sẹ́ndì dọ́kúmẹ́ǹtì tó máa lọ ẹ́mbásì o. Àwọn àbúrò àwọn ti lọ ẹ́mbásì o, àwọn ọlọ́pàá ti mú wọn. Ọlọ́pàá mú wọn kẹ̀. Alájà Alfulaani bolo àmọ́ ni mo wà lẹ́kọ̀ọ́. Wọ́n ti mú wọn sí SFU lẹ́kọ̀ọ́ yìí o. Kí ló ṣẹlẹ̀? Wọ́n náà ní fake document ní aláwọ̀ láti kó fún wọn. Wọ́n lọ fox signature kan. Bí signature ẹ̀dẹ̀ rí, kò sẹ́ni tó lè ní l'Amẹ́ríkà tí kì í bá ṣe tó bá ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba Amẹ́ríkà. Tọ́mọ ọmọ yẹn sí nìyẹn o. Ló bá gba SFU lọ níkòyí. Àti máa débẹ̀, àwọn tó mọ̀ mí jáde, Alájà Alfulaani kí lẹ́wà ṣe, àwọn ọmọ kan náà mú síbí ni mo torí ẹ̀ wá. Ọ̀nà àwọn ọmọ wo ọlọmọ yẹn jẹ́ root. Ní wọ́n bá lọ gbọ́n ọmọ ẹ̀ jáde wá ní ibi táwọn ọlọ́pàá ti mọ̀. Wọ́n bá ní IPO wọn náà lélẹ́yìí. Kí ló ṣẹlẹ̀? IPO bá ṣàlàyé pé ó bá mú dọ́kúmẹ́ǹtì yẹn jáde. Ó ní dọ́kúmẹ́ǹtì ọmọ lọ sí ẹ́mbásì yìí, ó ní wọ́n fox signature yẹn ni, wọ́n forge ẹ̀ ni. Ìwà forge signature yìí, dájúdájú ẹni tó ní signature yìí, ó gbọ́dọ̀ identify rẹ̀ kàmọ́rú ẹ̀dá tó jẹ́. Ẹ́mbásì ló ti wọn mọ́ bí wọn ọ̀dẹ̀ ní release wọn ti táwọn bá rí ìyọ̀dá láti ọ̀dọ̀ ẹ́mbásì. Wá sí ẹni tó lè yọ àwọn ọmọ yìí, ẹni tó fún wọn dọ́kúmẹ́ǹtì yìí ni kó contact ẹ́mbásì kó ṣàlàyé bí dọ́kúmẹ́ǹtì yẹn ṣe jẹ́. Bá bẹ̀rẹ̀ sí ní pé aláwọ̀ láti lójú wọn, God so good ló bá gbé aago. Aláwọ̀ láti Ṣọla Ọdéyalé, báyìí àwọn ọmọ tẹ́ ṣe kíní fún o. Wọ́n ti mú àwọn ọmọ yìí o. Wọ́n ní dọ́kúmẹ́ǹtì tẹ́ sẹ́ǹdì sí wọn, wọ́n ní fake ni o. Ló bá ní fake báwo? Kò sí ní tí ń jẹ́ fake. Igbá kòkó bàbá ṣásùn. Òun máa contact ẹ́mbásì sín. Wọ́n máa release wọn sín. Làwọn ọlọ́pàá yẹn bá gba fóònù lọ́wọ́ mi. Wọ́n ní tẹ́ bá ti contact ẹ́mbásì o lórí méèlì o. Ẹ make sure kẹ́ copy wa o. Ló bá ní òun ti gbọ́, òun máa ṣe bẹ́ẹ̀, òun máa copy gbá. Àbádúró after 3 hours ni ló bá send mail sí mi pé òun ti copy wọn o. Mail náà bá fún àwọn ọlọ́pàá bá ní mail eléyìí ok ẹja dúró mail náà rè
mail tó send yẹn òun náà lélẹ́yìí. Màá get copy lọ́wọ́ Yeah. rẹ̀ àmà lè fi síbẹ̀ sójú screen. Mail yẹn ó kọ síbẹ̀ wípé Ṣọla Ọdéyalé allaulateef2016@gmail.com. Dear Sir, my name is Ololade Odeyale. I invited the above named subject. She was at the embassy for her interview, but to everyone's shock, surprise, she was arrested. She is currently at Ikoyi police station now. She was told that the State Department authentication letter was fake. I am still at the State Department. They confirmed the document as genuine from them. This is the number for the document, 1702-7846-6/6. The State Department tried to call several times, but to no availability. They said they don't normally call nobody. State Department number asked for the supervisor, 2024858000. Please kindly inform the police to release her. It is causing a lot of problem in Nigeria now. The person that interviewed her, this is number 0814138130. Please help me to resolve this quickly. Thanks. Yẹni Go to send. to send this in. Àmà lè mú on the screen yẹn. Tó lóun send this in. Good. Ọkàn anybody bá balẹ̀ pé wọ́n yóò jẹ́ ti send kíní sí embassy. Àṣírọ́ ni. Aṣọ kọ́pì ààrẹ lọ́wọ́ ààrẹ ló fi send ẹ̀ sí mi. Wọ́n retí kí embassy pé àwọn ọlọ́pàá yẹn bá tún call embassy láwọn ò rí ẹni mail kankan. Àwọn máa ń lo 25 days níbẹ̀. Lọ́dọ̀ wọn ní Ìkòyí. Síwájú kí Ọlọ́run ṣàtò ní kí wọ́n rí kán bá lànà pàdé kán lè pa àwọn ọmọ yẹn mọ̀ kankan. Pé ignorance ló ṣe wọ́n. Mo fẹ́ travel náà fi lọ kó sọ́wọ́. Mo bá release àwọn ọmọ yẹn. Nígbà tó release wọn sà, òun lọ́hùn kọ́ ṣé òun ò rí nǹkan kan ṣe fóun ẹni tó fọ́ọ̀jì tó sẹ́ndì sí wọn. Wọ́n á rí nǹkan kan ṣe fún wọn. Kí ló ká mẹ́yìn àti ẹ̀ pàdé? Àwọn broda Muideen tí wọ́n wá kówó fún tọ́lá wọn kówó fún by cash nínú ilé ẹ̀ tí wọ́n pé true mi náà fi mọ́. Àwọn yẹn wá ń pè mí lójú ẹ̀ àwọn yẹn wá dàbí ẹni pé àbí mi àti ẹ̀. Ẹjọ́ ṣàpapín ẹ̀ ni. Ẹjọ́ ṣàpapín tí mi ò dẹ̀ mọ̀ kankan. Mi ò ní ohun méjì tí mo láti ṣe láti lọ clear ara mi. Èyí tó wá burú mẹ́nu wípé kò wá gbé kọ́ọ̀lù àwọn brọ́dà yìí mọ́. Ìyàlá Lateef. Tó ń gbé tí. Ó wá ń gbé tèmi. Kò gbé kọ́ọ̀lù wọn mọ́, ó blọ́ọ̀kì wọn. Wọ́n á sọ fáwọn ènìyàn kan máa wọrí. Mo wá ra tíkẹ́ẹ̀tì, mo wá gba Amẹ́ríkà lọ. Láti Nàìjíríà. Yes. Àti mo gba Amẹ́ríkà lọ, bá délé ẹ̀, mo dé Maryland, mo bá pè é, olóhùn wà nílé, ó ní bọ̀ tí bá fẹ́ wá o, kí n má mú àwọn ọmọ yẹn dání o. Ẹ̀yin nìkan ní kí ẹ dá wá. Ẹ̀yin nìkan ní kí n dá wá. Mo wá wò pé kí n má máa ẹni tó gbó lọ́wọ́ ẹ̀ dání. Mo ṣe wá dàbá yẹn, ẹ jẹ́ kí n lọ. Bá sọ fáwọn ènìyàn pé ẹ tẹ̀lé mi. Àmọ́ tá a bá ti débẹ̀ ẹ̀yẹ dúró, ẹ má ìwọlé. Tá a bá dúró. Bá a ṣe lọ, n bá kalẹ̀kùn ló bá yọjú látọjú wíńdò. Ó ṣe dé pé mo wọlé, àwọn àbúrò ra nǹkan wọlé tẹ̀lé mi ní àbúrò mi gangan náà tó wà ní Maryland. Káyọ̀dé Alfulaani, Adams, ìyẹn náà bá wọlé tẹ̀lé wa. Ìwà ní ẹ máa lọ, ẹ lè wọnú ilé mi o, ẹ lè wọnú ilé mi, ẹ bá wọnú ilé mi yóò lágbára, ẹ bá kíní kan ìgbà kòkó bá ṣàsùn. Àwọn ẹni ó fáwọn olówó àwọn padà ní o, owó wa la nídìí padà. Ibi tó ti ń fa ó bá gbá àwọn ènìyàn lẹ́sẹ̀ lẹ́nu. Àwọn náà dẹ̀ níwèé. Ìjàntọ́ ẹ láti ṣẹ́tù ẹ fún wọn. Kódà fọ́tò àwọn ènìyàn wà níbí, mo lè má fi hàn. Ojú àwọn ènìyàn wà níbí, ibi tó ti gba ènìyàn lẹ́sẹ̀ lẹ́nu kan bẹ̀ ni wípé ó bá pọlọ́pàá. Àwọn ènìyàn náà bá pọlọ́pàá. Ọlọ́pàá dé, ọlọ́pàá béèrè báwo ló ṣe jẹ́. Àwọn ènìyàn ní ó fraud àwọn. Ó gbowó lọ́wọ́ àwọn. Wọ́n ní kí ni evidence. Bẹ́ẹ̀ bí cash ló gbà lọ́wọ́ wọn. Ẹni tó bá fẹ́ ṣàbúrú bẹ́ẹ̀. Kò sí trace system lè fi trace pé. Ó ti plan gbogbo ẹ̀ láti ilẹ̀, ó ti mọ̀ kó tó fẹ́ ṣe. Cash ló gbà lọ́wọ́ wọn. Bá ní okay, nítorí ṣẹlẹ̀ rèé, àwọn ọlọ́pàá bá ní àwọn méjèèjì
kọ́ mọ́ bára wọn jà mọ́ pé kọ́ jẹ́ káwọn pàdé ní station l'Amẹ́ríkà bí mi ṣe kúrò ń bẹ́ ń tèmi nìyẹn. ẹ padà sí Nàìjíríà. èmi padà sí Nàìjíríà pé ó ti clear sáwọn ọmọ yẹn pé mi ò mọ mẹsẹ̀. mi ò mọwọ́ mi ò mẹsẹ̀. wàá padà sí Nàìjíríà mi làláwọ̀ láti bá ní òun máa ṣó mi èmi ò mọ̀. ó ṣe competition lé mi lórí lọ sí American embassy ní pé terrorist ni mi. èmi dé múra láfíà àti mo dé Nàìjíríà tán mo ń bọ́lẹ̀ ń jí dàbá yìí ní méèlì wọlé wípé terrorist ni mi. terrorist báwo wọn dàbí kí n wá sí embassy bá send mail padà sí wọn. bá send mail padà sí mail yẹn. ẹ reply mail yẹn. mo reply mail yẹn why terrorist mail tí mo reply òun lélẹ́yìí wípé dear sir ma'am Ayọ̀lánrewájú Ahmed Alfulaani with the date and place of birth mi. ẹ fi síbẹ̀ ẹ ká wo. visa control number mi 2017025939001. visa classification mi symbol B1/B2. Date and place of visa issued 30 January 2017 Lagos. Receive an email that my visa has been revoked. I would like to know the reason for this action. According to person to the authority contained in the U.S. Department of State Regulation 9 Farm 40311/6B. I would also like to know how I can reinstate my non-immigrant visa. Sincerely, Ọlánrewájú Ahmed Alfulaani. Send this one. Send this one. I was talking to him kí n wá sí embassy fún interview. Ó bá gba embassy lọ. Àti mo dé embassy làwọn ìbò yẹn bá send interview fún mi. Èmi ò tí ì mọ ìtọ́fẹ̀lẹ̀ fún kí visa mi. Wọ́n bá ní ṣé mo mẹ́rin tó ń jẹ́ Ṣọla Ọdéyalé. Mo ní yes pé mo mọ̀ kí ló ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀. Báyìí sílẹ̀ fáwọn èèyàn wípé mo ìtúrú àwọn kan wá kí mi lọ́dọ̀ ẹ̀ ó gba $13,000 lọ́wọ́ wọn ó lóun fẹ́ ṣe visa fún wọn àwọn àbúrò wọn àwọn ọlọ́pàá mọ́ wọn yẹn. Àwọn ìbò yẹn bá ní we are very sorry ẹni yẹn o òun ló competition lé mi lórí pé terrorist ni mi o wọ́n dẹ̀ gbé ojú ẹ̀ jáde gbàgàdàgbàgàdà báyìí. Mo ṣe dáhùn ní ẹgbẹ́ terrorist àbí ẹni yóò mọ nǹkan tó ń pè bẹ́ẹ̀ ni tó ń pè bẹ́ẹ̀ ni wọ́n bá ní kí n lọ reapply padà. Mo wá reapply wọn fún mi ní 2019 mo reapply ní 2022 wọn fún mi lẹ́wọ̀n tó wá wò pé no ẹni yóò kí n ṣe ojú lásán ẹni ẹ̀dẹ̀ tó wá parọ́ mọ́ mi ó ní mo jí $10,000 mo tún jẹ àbúrò lex nílé. nínú petition ẹ tó fún Amẹ́ríkà bí ó tún sọ yẹn káàkiri. ó sọ yẹn káàkiri lórí mídíà láti fi ìbànújẹ́ lórí mídíà káàkiri kọ́lọ́n tó wá yọ mí nínú ọ̀rọ̀ yẹn recently wípé. bàbá ká tó lọ sí recently sà nígbà tí ẹ dé America embassy tán ní ẹni báyìí ló wà nídìí ọ̀rọ̀ rẹ o gẹ́gẹ́ bí mùsùlùmí sí àbí kírísítẹ̀lì ẹni ṣé ló ṣà ni iye tí ẹ reach out sí tí ẹ padà ẹ kàn sí pé bàbá kí ni mo ṣe kí la gbé kí lẹ jù. kò bí ká gbọ́ mi mọ́. àwọn tó ń jẹ́ bí muslim scholar láàrin. mi ì dẹ̀ ní àǹfààní àti lè lọ sí Amẹ́ríkà. mọ́ torí wọ́n ti revoke visa yín. yes. àwọn ilẹ̀ á pè tálẹ́ fi lọ tálẹ́ ló bá yín dá sí. àwọn èèyàn mọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan mọ̀ bọ́ ṣe mọ̀ pé kọ́lọ́ lọ́jọ́ ẹni kò ṣàánú yàn. àmín. kálukú máa ń jà fórí ẹni wọ́n jà fẹ́ nìkan. wọ́n ní kò jà fórí ẹ̀. ẹ̀dá tó lọ́n dé mi ni ẹni wẹ́ ọlọ́run kò ṣàánú orí pọ̀ lọ́dọ̀ ọlọ́run but mo wá recently mo wá wò pé ẹwà àwọn ọmọ mi á jórúkọ mi o àfi kí n clear terrorist ìlú wo ni mo bọ́ǹbù rí state wo ni mo terrorize rí ọ̀rọ̀ olójàlè lẹ́nu mi tó jẹ́ terrorism ìyẹn ló fà tàfi wá dìde sí nísìn kọ́lọ̀ tó wá gbé àwọn èèyàn dìde láti lè ṣèwádìí ọ̀rọ̀ yẹn káwá rí i pé onírọ̀ ni. bàbá kábàárì láàrin ọdún 2017 sí 2023 yìí bí ọdún mẹ́fà gbáko ni. yes. ó ṣe tutù bẹ́ẹ̀ kí ló fà á ẹ̀rẹ́ ni dúró fún yín ni àbẹ́yìn lẹ́kàn fílẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. ó gẹ́gẹ́ bí mùsùlùmí mo fílẹ̀ wípé òun tọ́nà wọn bá ṣe básìkò nǹkan ò bá ti tó èèyàn kì í ṣe mo gbà básìkò tí ì tó ni àsìkò rẹ̀ ló tó yìí
lèmi náà fi dìde pé àná justice for Alfulaani. lára àwọn tí ó sọ ó ti ẹ̀wọ̀n ní lára àwọn tí àwọn tó ti bá sọ̀rọ̀ ó nílò tọ̀lẹ̀ wá òfin $300 òfòrí òwúrò plasma kò sọ ń bẹ̀ mọ́ pé aago sọnù owó sọnù. ó fi yẹn parọ́ ni ẹ rí i pé nínú àwọn tí wọ́n ṣèwádìí ọ̀rọ̀ yẹn ó fẹ́nu ara ẹ̀ sọ pé òun lòun kọ petition yẹn kódà àwọn tó ń bi pé kí làwọn àṣẹ sí báyìí ó ní ká fún un lọ́dún 3 kó máa rò náà. fọ́nrán yẹn náà wà mí àwọn èèyàn gbọ́ fọ́nrán yẹn nínú àwọn ẹni jọ́sí náà tó ní $13,000 owó yẹn ó lè lọ bẹ́ẹ̀ àbí wọ́n pàrọ̀ wọn gbà. ìyẹn ló kó ẹbí àpẹ wọn lọ sí station. bẹ́ẹ̀ni. ìtọ́bàbọ̀ station mi ò mọ̀ àwọn ènìyàn èmi àti wọn àkọ́ńtà tara wa mọ́. àwọn náà gbọ́ mọ́. èmi àti wọn kọ́ńtà tara wa mọ́ àlá. bó ṣe wá rí sà ẹdínlù kan ẹ ti bó kòtẹ́ẹ̀lì jẹ́gẹ́ ẹ̀sán ọjọ́ 10 kó o tó kó rẹ̀ dé kí òwe lè tó ṣẹlẹ̀ kí ni ẹ̀kọ́ kí sì ni ìmọ̀ràn yín fáwọn èèyàn. ẹ̀kọ́ mi ni wípé dákun ẹ̀kọ́ mi ni pé tó bá lọ sílùú kan dákun mú hòtẹ́ẹ̀lì ẹ̀ dání dáadáa o ẹni tó bá mọ̀ mọ́dé sọ́dọ̀ ẹ̀ o àti ìrántí-pa ọ̀rẹ́ wa ní àjọbẹ̀rẹ̀ ọ̀rẹ́ nìkan ni èèyàn ṣòro o èèyàn lé o ìmọ̀ràn mi nu mo dẹ̀ rí experience kọ́ bí wípé kéèyàn máa gbára léèyàn kéèyàn máa gbọ́kàn léèyàn. lára àwọn gómìnà tí a tún gbọ́ látara àwọn fọ́nrán tí ó wà ń ta wọ́n ní ẹ̀ṣẹ̀ bàjẹ́ òun ni. irọ́ ló ń pa. tó òun náà ni ẹ ti gbọ́ yẹn o láti ẹnu Alhaji Ahmadu Ọlánrewájú Alfulaani káàkiri ni àwọn èèyàn ti ń pè o ohun tó sì ń sọ náà ni pé olóòótọ́ ẹ̀ kò ní kú sípò ṣìkà.